Lẹ́yìn a fẹ́ wo 16 privileges of Anobi Muhammed. A rí bí pé àwọn ẹ̀tọ́ kan wà tó jẹ́ pé Anobi nìkan ló ní. Kò sí ẹ̀tọ́ yẹn fáwọn Mùsùlùmí men. Nǹkan tó wà concerning about ẹ̀tọ́ yẹn ni wípé 60 àbí 70% of it is about knacking and obìnrin and obo. So, a fẹ́ bẹ̀rẹ̀ question lálẹ́. Why does Allah care so much about Anobi's sexual needs? Why does Allah, kí ló dé tí Allah care so much about Bola, Anobi Okoe, ẹni tó máa dó, ẹni tó máa bá sùn, gbogbo almost every privileges of Anobi is about woman. Now, mo fẹ́ bi yín, the creator of the world, kum fire kum, Allah subhanahu wa ta'ala. Ṣé kò ní anything else tó máa ṣe apart from dishing out privileges of sexual intercourse fún Anobi? Ṣé get? So, topic tá máa sọ̀rọ̀ nípa nìyẹn. We are looking at the 16 privileges of Anobi Muhammed. So, ká tó gbà wọ́n àfà sókè, ẹ jẹ́ sáré read through àwọn mo ti gbé wá sókè. A lot of it a lè rí nínú Quran, tẹ́ bá lọ sí 3350 ẹ rí. So, the 16 privileges of Muhammad. Number 1, only exemption from marriage limits. Ṣé mọ̀ nínú Islam, àwọn ọkùnrin, they are only allowed up to how many wives? 4, marry. But ní case Anobi, more than 4, only. Only permitted to marry more than 4 women at the same time. Number 2, marriage without dowry. Ṣé mọ̀ pé nínú Islam, wọ́n máa sọ wípé ṣìnà ni tẹ́ bá lọ fẹ́yàn, tẹ́ bá sùn, tẹ́ sọ dowry, tẹ́ sọ mehar. Wọ́n sọ pé zina ni. But in Anobi's case, Allah ti fún lẹ́tọ̀ yẹn. So number 2, ó ní pé allowed to marry without a set dowry. Number 3, marriage without guardian. Normally, tẹ́ bá fẹ́ marry, ó yẹ kẹ́ lọ bí bàbá ọmọ yẹn. But nínú case Anobi, ó ní pé allowed to enter marriage without the presence of a legal guardian. Number 4, hiba marriage. Hiba marriage means he is permitted, Allah ti fún lẹ́tọ̀ kó fẹ́ any woman tó bá offer rẹ̀ fún Anobi. Imagine bóyá bí Chris Brown, for example, èmi wá offer ara mi, Chris baby, I love you so much, kìnnìkan bí àwọn groupie bẹ́ẹ̀ yẹn, bó ṣe wà nìyẹn. Mr. Fizz mi lè fẹ́ yín because hijab lè máa fi bò mí mọ́lẹ̀, a'udhu billah. Now, number 5, intercourse during consecration. Ó ní pé Anobi lè do obo during consecration. Ó ní pé he's allowed to marry and have intimate relations. Ṣé mo pé kò yẹ káwọn Muslim máa ṣe, but ní case Anobi òun lè ṣe. Number 6, al-wasil, only fasting, permitted to fast for consecutive days without breaking the fast at night. Number 7, marriage of a divorced wife. If he divorced a wife, she remained prohibited for everybody else to marry. Guys, mo fẹ́ kẹ́ wo how insecure this man would have been. So insecure to the extent pé tó bá ti kú, bóyá wà láàyè, bóyá ti kú, ẹni ìyàwó ẹ̀ lè fẹ́. Torí ẹni case Aisha yẹn, ó máa ń break heart mi. Aisha, ó fẹ́ Anobi at the age of 6. Anobi bá sùn ní 9. Anobi kú nígbà tí Aisha pé 18 years old. Now imagine ọmọ yẹn dáràn tó fẹ́ Anobi. Ṣé mọ̀ pé nígbà tí Anobi kú, Aisha can never marry again. None of his wife, whether he dead, whether he alive, whether kìnnìkan, lè fọkàn ìyàwó ẹ̀. A dẹ̀ mọ̀ pé according to historical sources ta ní, Aisha, she lived up until the years of 62 or 64, between that area. So imagine from the age of 18, she's not allowed to find love for herself anymore. She's not allowed to move on with her life. Torofe Anobi. That's number 7. Now, number 8, only wives' inheritance status. Only his wives are considered his wives, even in the afterlife. Oh, ni Jannah. Only and they cannot remarry. Ibi tí mo lọ gangan ni, ó ní pé wọn ò lè remarry after his death. Ó ní pé tó bá ti kú gan lè marry ẹ. Number 9, inheritance restrictions. He cannot be inherited. Nobody can inherit Anobi. Number 1, gbogbo ọmọ ẹ̀ ti kú anyway, so kò sẹ́ni tó fẹ́ pass on inheritance. Ó ní pé his wealth is considered charity. Lè inherit ẹ. Number 10, special selection of spoils. Permitted to select spoils of war before kó tó pín. For example, wọ́n lọ jagun, wọ́n lọ jalè, wọ́n lọ gbé àwọn obìnrin, wọ́n jí nǹkankan. Anobi ló máa kọ́kọ́ select it here before. Mashallah. Number 11, annulling marriage oath.
only specific permission regarding overtaking with his wife. Number 12, only fighting in Mecca. Muhammad is allowed to fight in the sacred territory of Mecca, which was otherwise prohibited. So what he prohibits kini yẹn tẹ́lẹ̀, but fún Anobi Muhammed sallallahu alaihi wasallam, what he fún lẹ́tọ̀ yẹn. Entering Mecca without purification. Ṣé mo pé normally tá bá fẹ́ enter Mecca, Mecca is considered as an holy land. Gbogbo yín ẹ ní láti purify ara yín kẹ́ tó wọlé, kẹ́ tó wọnú Mecca. But fortunately, I will say, in the case of Hafiz Akinlabi, ẹ wá sókè kẹ́ behave ara yín, pé yín ti pọ̀ jù. Only allowing so normally any Muslim man purify and keto enter Mecca, but in the case of Anobi, need to purify only special rights here. Number 14, only release as dowry, permitted to consider the freeing of a slave such as Sophia as her dowry. Shemo eruti Anobi pa gbogbo family member ye. Shemo pe dowry to fun freeing o free e kúrò nínú oko ẹrú ni, that's a dowry. Kò fún ní gold o, kò fún ní silver o, kò fún ní ràkúnmí o, kò fún ní Zemzem water, kò fún ní anything no. Ó sọ wípé your dowry, I release you as slave. Òun ló fi fẹ́ girl yẹn. Mashallah. Right. Number 5, divorce mandatory. Only some interpretations suggest a mandate that any woman, any woman that Muhammad desire should be divorced by her husband. Some interpretations suggest a mandate that any woman he desires should be divorced by the husband. Imagine you are happily married. For example, Mr. Hafiz Nisin. Tell me at Mr. Hafiz ba marry. Cannot be bati ri bi mo she fine to read me to read sexiness me to was up Mr. Hafiz, mommy of Okufrayi. Ema need láti feel ojú mi ti wọ̀. Ṣé mo pé by law, by the sacred benefits ti Anobi Allah ti fa Anobi, Mr. Hafiz, ẹ gbọ́dọ̀ divorce me so that Anobi can have me. Imagine, the creator of the world doesn't care about children with cancer. The creator of the world doesn't care about children living in poverty. The creator of the world doesn't care whether people are getting 5 meals or 3 meals a day. The creator does not care about Palestine or Gaza, but guess what? He cares about his prophet taking another person's wife. Tojo ebati war. Mashallah. Now, number 16, which is the last one, married women specific. Only special rulings regarding his marriage to women who were previously married or captured. So, gbogbo àwọn 16 privileges of Anobi Muhammed. Mo de shock pe gbogbo ẹ̀ wà nínú Quran. I think about 10 of them ó wà nínú Quran 3350. Ẹ lọ ka aya yẹn. Now, mo wá ń bi ẹ̀yin alfa, ẹ̀yin sheikh, ẹ̀yin imam tẹ́ bá fẹ́ wá sókè. Why does Allah care so much about the private part of his prophet? Thank you very much. All right. Egbons, okay. Paul, tẹ́ bá ti ready ẹ lè sọ̀rọ̀ àti ń dúró tẹ́yìn láti ẹ̀kan. Hello, ẹ kú ètò. Sir, ẹ kálẹ́ sir. Ẹ kálẹ́, ẹ kú ètò. Ẹ rí gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí, tẹ́ fi jẹ́ ká mọ òótọ́, tẹ́ fi jẹ́ ká mọ òdodo. Ẹ wo Ọlọ́run Elédùmarè ló máa bùkún yín o, torí inú wa ń dùn gan-an. Èmi ò ń ṣọmọ Nàìjíríà, ọmọ Benin Republic ni mí, ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí, gbogbo wa náà láti mọ òótọ́, láti mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Àwa gan fúnra wa gan à ń ṣètò, torí ọ̀rọ̀ wa ń bíbà ẹ̀ gan àwọn mùsùlùmí yẹn gan àwa ò fi bẹ́ẹ̀ yẹn láìkì wọn, torí wà tó máa ń wù kò ń ṣèwà gidi kankan rárá. Àwa ò fi bẹ́ẹ̀ yẹn láìkì wọn. Tẹ́ bá wo ìlú wa ń bíbà tẹ́ bá kà wọ́n gan bẹ́yà wọ́n tó 20, so àwa ò fi bẹ́ẹ̀ yẹn nífẹ̀ẹ́ wọn láti ilẹ̀, torí wà tó máa ń wù. Ṣùgbọ́n torí pé ẹ̀yin náà jáde ẹ̀dẹ̀ ńlá gbogbo ẹ̀ yé wa, inú wa dùn gan bẹ́ẹ̀ ṣe ń ṣe. So ẹlẹ́ẹ̀kejì nǹkan tó máa ń yẹ̀ mí lẹ́nu ni pé ńgbà tó ń pè ẹni yìí ní prophet, tó ń pè ẹni yìí ní òjíṣẹ́, tí ó dẹ̀ wá wu adúrú wà yẹn nígbà tó wá débi pé àkọ́kọ́ ó láìkì obìnrin, ẹlẹ́ẹ̀kejì gbà tí ó dẹ̀ bó ṣe láìkì obìnrin tó kò fọmọ sáyé, ẹlẹ́ẹ̀kẹta òun náà ikú oró ló tún kú, ẹ̀dẹ̀ ń pè ní prophet. Kò yé mi, torí gbogbo àwọn prophet tó ti wá kó tó di pé ó wá, kò sí kankan nínú wọn tó ní irú ìwà bẹ́ẹ̀ yẹn kó tó di pé ó wá. Ẹ̀dẹ̀ ní òun ni akẹ́yìndé gbẹ̀gbọ̀n, so kò yé wa rárá. So gbogbo kinní yẹn ó máa ń jẹ́ nǹkan tó ń yà wá gan lẹ́nu, but Ọlọ́run ṣeun tẹ́ fi jáde, tẹ́ fi ń tú gbogbo àṣírí yẹn, tá fi ń rí òdodo. So
Ọlọ́run Elédùmarè á bùkún yín o. Gbogbo anybody tó ń robi sí yín, ibi máa jẹ́ tiẹ̀ ni o. So ẹ ṣeun gan, a dúpẹ́ fọ́lọ́run pé ẹ ẹ jáde. ṣé ẹ ṣé Paul, ẹ ṣé Ẹ ṣé gan. ẹ ṣé Yes, sir, sir. thank you sir, very well said. Náà gbogbo lẹ a máa wo, ṣé mo pé a máa sọ wípé cult ní Islam, ṣé ẹ dẹ̀ rí wípé ó dà pé mi mọ̀ bí àṣẹ lálẹ́, but ìjọ kan mo fẹ́ ká break down characteristics of a cult. What is the meaning of a cult? Because tẹ́ bá wo àwọn cult leaders they always have special privileges compared to their followers. Ṣé get? Ìwọ lè ṣe báyìí, ìwọ ò lè ṣe báyìí, ìwọ lè ṣe báyìí, ìwọ ò lè ṣe báyìí. Ṣé get? Gbogbo yín ó yẹ kẹ́ ti get scope yìí. Ẹni tó ń sọ̀rọ̀ nínú Al-Quran is not Allah. Ọ̀rọ̀ Anobi Muhammed, òun ló form mẹ̀sìn yìí. And the only accolades tí mo lè fún Anobi ni wípé báwo ló ṣe manage láti fool 2 billion people lẹ́ni. Mo fún ní accolades for that. Because tẹ́ bá jẹ́ mi náà rí irú avenue yẹn, tí n bá rí opportunity yẹn, èmi náà á gbà. Why? Because ó máa preserve legacy mi. Number 2, ṣe rí bí Saudi Arabia, ṣe rí owó tó ń gbà every year from Hajj. Of course, Muhammad is smart. He wants best for his own lineage and his own race. But àwa tá a gba ìsìn yìí, làwa ń condemn títí wa, a preserve títí wa. You understand? So a máa wo characteristics of a cult at a cult leader. Ẹ rí wípé Anobi ó fit the category yẹn without no shadow of doubt. Anobi fit the category yẹn. Gbogbo tawaf, gbogbo Hajj, gbogbo pilgrimage. You understand? Allah's wife, identify yourself. Go to my profile, you see me now. Share the quick bother me. Mo ti wà lórí app yìí for the last 6 years. Go to my profile, you go see my face. Mo dem ma post every day, every night. So gbogbo àwọn irú characteristics tá n rí lára Anobi, ṣé ó jọ ti cult member àbí kò jọ ti cult member? Ṣé mo pé cult member náà tẹ́ bá sọ̀rọ̀ òdì sí, wọ́n á pa yín. Wọ́n send assassin. Guys, kò sí difference from tẹ́ bá ń wo American movie. Ṣé get? Gbogbo àwọn American movie yẹn tó máa join cult. Tẹ́ bá fẹ́ wá fi cult yẹn lẹ̀, ẹ mọ̀ pé nínú Islam náà sọ pé tẹ́ bá fẹ́ sìn yẹn lẹ̀, ọ̀nì kan pa yín ni. These are the characteristics of a cult. So, any àfáà tó bá wà nsàlẹ̀, ẹ já sọ̀rọ̀ gbogbo privilege yìí. Is it truly coming from Allah? Why does Allah care about the pom-pom, àbí the gbola of his prophet so much? Kí ni àwọn privileges Suleiman? Mi rí privileges wọn. Kí ni privileges Isa? Mi rí privileges wọn. But nínú Quran yẹn, Al-Quran sọ wípé make any distinction. Kò sí yàtọ̀ kankan nínú all the prophets. They are all the same. You understand? But where are the privileges for Prophet Suleiman, Prophet Isa, Prophet Musa, Prophet Adam? Where is their own knocking privileges? Share to get. So Bobole, it should be aware to you now that scam ni, and they couldn't make a religion up called Prophet Muhammad, peace be upon him. Now, màá mute so ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ next, ẹ sọ̀rọ̀ next. Tẹ́ni kọ́kọ́ bá ní any question, tó bá jẹ́ pé fẹ́ engage pẹ̀lú mi, ẹ mẹ́rin wá, ẹ wá sókè, kò sí wàhálà. We are here, we are active. Gbogbo ilé, ẹ já gbé likes yẹn lọ sókè, ẹ ṣé. Gbogbo ilé, ẹ já gbé likes yẹn lọ sókè, ẹ ṣé. Ẹ kú iṣẹ́ gan-an, ẹ kálẹ́, gbogbo ilé ọmọ aládé, ẹ kú iṣẹ́. Orí dínkù nígbà tí mo gbọ́ pé poison lásán, God, poison, ordinary poison. So nǹkan táwọn kan ń kọjú dá kábà tó ń kọ. Continue sir, Mr. Poison lásán ló Batanboy. pa bọ̀bọ̀ yẹn. Poison. Even nínú ilé gan, àwọn eku kan wà tí wọ́n bá jẹ poison, gan, wọn ò tún ní kú immediately. Tí wọ́n bá tún rí nǹkan kan jẹ tó lè ké wọn jẹ, wọ́n á tún. So bọ̀bọ̀ yẹn ó kàn kú poison. Okay. Okay, gbogbo ilé. That is my introduction. Mo kí gbogbo ilé, gbogbo àwọn ọmọ aládé mo kí lágbára Ọlọ́run. Elédùmarè tó ti fi wá bẹ̀rẹ̀ báyìí yóò jẹ́ ká parí láyọ̀. Bọ̀bọ̀ Hafiz àbí kí nìyẹn? Ó ń sọ lẹ́ẹ̀kan pé sẹ́nìkan wà níbẹ̀. Ṣé ó wà níbẹ̀ ńgbà wọn kọ Quran? Ṣé wọ́n ti bí nígbà tí wọ́n gbé àdìtì gbogbo ẹ̀ tí wọ́n kó létí gbogbo ẹ̀ papọ̀? Ṣé rí àwọn nǹkan yìí? Ẹ̀sìn àtàn ni lásán. Ó kàn wọ́n fi wá tàn wá jẹ. Àǹtẹ̀yìn bá lọ sí Arab, àwọn tó bá di trap, tẹ́ bá ráwọn tí ó bá ń lé tó ń kàn sọ̀rọ̀ lásán, wọn ò jáde,
like gbogbo àwọn tó ń bèbú comment section yẹn wọn ò jáde o wọn kàn wà ní ilé wọn ò even wọn ò civilization kankan ò yé wọn so but èèyàn tó bá ti travel dáadáa tó ti lọ àwọn countries tó ti practice Islam tó ti lọ yẹn tó bá ti rí bọ́yìn ṣe lọ́hùn wá ti mọ̀ pé wow they are so rough they are so dirty àwọn Arab wọn bá àwọn ìyá wọn sùn yes so Anobi ẹ wò ó bá yé ọmọ yẹn jẹ́ 18 years ó dẹ̀ kú dànù kò dẹ̀ jẹ́ kẹ́nìkan kan fọmọ yẹn mọ́ ọmọ yẹn ò rọ́mọ bí ṣé wèrè tó ń sọ̀rọ̀ ní comment section yìí só lè sọ reason tí Aiso fi rọ́mọ bí àbí sóun náà lè gbàdúrà pé bí ayé Aisha ti rí káyé gbogbo ọmọ tòun náà rí bẹ́ẹ̀ kíní yìí ó yẹ kéèyàn kó máa gbé sí ọpọlọ wọn sì ní wáyé káàtì ẹni wọn ò ní ọpọlọ bọ̀ wọ́n sì ní wáyé kó máa borrow rẹ̀ from one place to another kó dẹ̀ máa drop ẹ̀ padà tó bá ti lò tán in fact ó ṣe bákan mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ náà but because of people káwọn èèyàn náà tún sọ̀rọ̀ but àwọn people in fact so eku náà ló wá padà jẹ ló pa oògùn eku lásán ló pa ẹni tí ẹ̀ ń kíkí ẹ̀ ń tẹ́ eku lásán oògùn eku ms ó ní paracetamol 10 naira ẹ o ẹ ṣé gan ẹ̀rín máa tí mo bá ti ń ro story wọn yẹn ẹ̀rín máa ń pa mí àtàwọn adítẹ̀ ìgbé wa yẹn wọn ò nílé wọn máa lọ irọ́ wọn máa lọ lọ́rùn wọn máa lọ lọ́rùn àwọn ẹranko lásán ọmọládé ìpínlẹ̀ wa ò ní bàjẹ́ o Yorùbá tàtà. ẹ ṣé Mr. Bright, thank you so much for your contribution. ẹ ṣé sir. Big Joe sallallahu alaihi wasallam king mama. Good evening. Àkàrà Ògún. Àkàrà Ògún. No. Ògún. No. Àkàrà Ògún. Àkàrà Ògún. Ògún. Ṣé àkàrà ni mo máa ń pè wọ́n, mo kàn máa ń sọ àkàrà nìkan náà ni. Welcome Big Joe. Àkànbí ọlọ́ba ọ̀kan làwọn ọmọ kan bíi 1 million. Mo kí yín o. Bàbá irun mọ̀lẹ̀ tó ń jẹ fried rice. Bright. Ẹ káàbọ̀ mo dúpẹ́ o. User ẹ kalẹ̀ sókè lẹ́kọ̀ọ́. User ẹ kalẹ̀ sókè lẹ́kọ̀ọ́. Kí yín ò dá ẹjọ́ ẹ request again. Gbogbo ilé ẹjọ́ ẹjá gbé likes is okay. Your flyer guy. Ìyá ńlá àwọn Aisha. Ẹ mọ̀ pé Faraday mo like point ẹ bring up ní comment section yẹn because wọ́n ti desensitize Aisha. Emma, you will because calling a 9-year-old or a 6-year-old that's married a mother, wọ́n fẹ́ ká gbàgbé pé she was still a child. Wọ́n mọ̀mọ́ ṣe kíni wọ́n fi desensitize ẹ ni because tẹ́ bá ti ń pè mama, tẹ́ bá ń pè yan mama, you cannot think of a 6-year-old, you cannot think of a 7-year-old she gets. Kíni yẹn ó wà very mo feel bad pé wọ́n plan kíni yẹn ni. Ìyá ńlá for what? She was a kid. She was a kid. Tani next ẹjọ́ ẹgbọ́n sókè. Máa gbá mi yan sókè. Ṣé Mr. Bright yẹn wà níbẹ̀ ẹ drop wọn. Yeah, Mr. Bright is sọ̀rọ̀. Ẹ ṣé Mr. Bright. Mr. Hafiz, I love you too for humanity, but I don't love your essence. Ọmọ aládé ẹ kalẹ̀. Ẹ kalẹ̀ o. Mother of Okufa. Ẹ kalẹ̀ sir. Ẹ kalẹ̀. MSBABA. Ẹ kalẹ̀ o. Gbogbo ilé mo kí yín o. Ṣé rí ọ̀rọ̀ mi lálẹ́ yìí wọ́n kọ́ máa lọ sọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n ń ṣe Islam. Mo kàn fẹ́ tọ́mọlẹ̀ díẹ̀ sí àwọn èèyàn tí máa ń sọ náà. Bẹ̀tẹ̀ ó máa dá ká máa repeat ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo fẹ́ tàn ìmọ́lẹ̀ díẹ̀ sí ìgbáyé àwọn obìnrin ní Arab country. So wọ́n á fi lè mọ̀ wípé tó bá lè ṣe ẹ̀sìn yẹn bí yìí wọn ò ní grace kankan rárá. Ṣé rí tí èèyàn bá lọ ṣiṣẹ́ ní tí a máa ń pè kankan ní kúlù ṣógó ground ibi tí wọ́n ti máa ń mú ẹni tó máa ṣiṣẹ́. Ṣé rí tí wọ́n bá mú yín wá ṣiṣẹ́ lọ sílé wọn tí bàbá yẹn tí bàbá tó jẹ́ olórí ilé yẹn ẹ̀yin olórí ẹbí yẹn sọ pé nǹkan tó máa ṣe ni o
ṣe rí immediately tí ká nínú ilé yẹn ká ní obìnrin 4 ló wà ńbẹ̀ àbí obìnrin 5, ìyá àti ẹ̀gbọ́n àti àwọn ọmọ obìnrin yòókù, ṣe rí kí ọmọkùnrin kan tó wà nílé yẹn kó jẹ́ ọmọ ọdún 8, á kó gba àwọn obìnrin, á kó wọn sínú yàrá kan, á dẹ̀ tilẹ̀kùn. Ọmọ ọdún 8 yẹn kẹ́lẹ́ mọ̀ pé wọn ò já mọ́ anything, wọn ò ní chance kankan wípé bí ẹ̀sìn bí àṣà wọn ṣe rí, because àṣà wọn náà sọ the religion tí wọ́n wá tà fún àwọn èèyàn wa níbí yìí, or let me say tí wọ́n ń tà káàkiri àgbáyé. Woman has no say in Islamic. But ó máa ń yà mí lẹ́nu wípé a ṣe ń rí àwọn obìnrin ọ̀pọ̀ wípé level tí ayé délé nìyí, àjàjà ní country wa yẹn ní Nàìjíríà tó jẹ́ pé ó jẹ́ ìlú tó jẹ́ wípé at least a ní education dé level kan. Káwọn kan kẹ́rí àwọn group kan kí wọ́n máa expose kankan, instead kẹ́dẹ̀ lọ ṣe research yẹn fúnra yín. At least tí èèyàn bá ń sọ nǹkan fún yàn pé kí ni bó ṣe rí ni, èèyàn gbọ́dọ̀ stupid level débi pé èèyàn tiẹ̀ ní lọ wo kíní yẹn fún rẹ̀ ipe kí nǹkan tí wọ́n ń sọ yìí ṣó tiẹ̀ rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Instead of that, they will come out, wọ́n á dẹ̀ máa defend nǹkan yẹn, nǹkan tí wọ́n mọ anything nípa ẹ̀. Ó máa dáa tá a bá rí ẹni obìnrin tó bá ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ lálẹ́ yìí, ẹ lọ ṣe research yín dáadáa wípé kí ni stay obìnrin nínú Islamic religion. Ẹ ní level kankan o, they are nothing, they are nothing, because mo ní grace láti gbé Libya rí for 2 years. Then ètò wá ṣe kejì nípa ti àwọn nǹkan tí màmá tó kalẹ̀ lẹ́ẹ̀kan yẹn. Ṣe rí máa yìí, ìyẹn Muhammed, tó bá jẹ́ wípé ayé ò ní ìta wà ní ẹnìkan ẹ̀wọ̀n ló máa kú sí, ayé irú ò lè sí nírú ẹ̀ níná. Ṣùgbọ́n ní time tí wọ́n wà nígbà yẹn kò sẹ́ni kankan tó máa check ẹnìkan. Máa yẹn jẹ́ èèyàn líle, ó jẹ́ ọmọ ìta. So ó dẹ̀ gẹ́gẹ́ bí ẹ sọ kíní kan, ọ̀rọ̀ yẹn mo ti sọ rí tẹ́ pé màtí mo sọ̀rọ̀ tí mo mention ọ̀rọ̀ yẹn, ẹnìkan ò like ọ̀rọ̀ yẹn wípé he's a smart guy, he's an illiterate but smart. Nígbà tí yẹn lọ sí Medina tó meet àwọn pastors lọ, tó meet àwọn Jew, tó rí bọ́n ṣe ń ṣe, tó gbé wá sílé, ó gbé padà wá sáàrin àwọn èèyàn, ó dẹ̀ wá form everything, nǹkan tó ti copy níbẹ̀, tó ti rí níbẹ̀ pé wọ́n ní wọ́n angel kan wà tó máa ń jíṣẹ́ fún yàn, ó dẹ̀ wá lo gbójókà yẹn, tó dẹ̀ fi build one religion fún one religion, tó dẹ̀ control wọn báyẹn. I mean, ó easy now ká yọ kúrò pé bóyá kíní yìí ó rí bá, ó easy láti jẹ́ kí èèyàn jókòó kó dẹ̀ ronú fúnra ẹ̀. Àwọn tí wọ́n sọ yìí kì í ṣe bóyá pé wọ́n ń bínú ẹni yìí, ṣùgbọ́n wípé how come tó fi jẹ́ wípé ìran tiwa máa run báyìí, because tá a bá fi dìdà àwọn àfáà àǹkó yìí ni wọ́n rẹ́dì láti run ìran yìí kí ìran yìí má exist mọ́. Torí mi ìròbí torí owó nìkan tó rí ń bẹ̀ nìkan gan ni, like you said, it's a court. Ṣé àpótí àmàlẹ̀ ti wà nínú court, to go back from it ó hard to go back from it. Mo dẹ̀ pé lágbó Ọlọ́run á fún wa ṣe. Ẹ jẹ́ kí n dá dúró báyìí lálẹ́ ń bẹ̀rẹ̀. Ẹ ṣé gan ni, thank you so much. Ẹ ṣé, thank you. Mr. Hafiz ti padà wá. Mr. Hafiz, ẹgbọ́n sókè. Ẹ má bú mi o. Ọ̀rọ̀ ẹ̀ka ẹ̀yin náà má bú mi o, ẹ̀dẹ̀ má bú ẹ̀sìn mi.
tẹ́ bá ti bú ní tẹ̀lé mo lè ẹ̀sìn bú ló ti ẹ̀sìn fún bọ̀ bẹ́ẹ̀. ẹ̀yin kọ́ lẹ lẹ̀sìn mo lè bú ẹ̀sìn bọ̀ mi ní bú Ní yín. right àti bú ẹ̀sìn ẹlẹ́sìn. I do Ní right because àti I bú do ẹ̀sìn I òfin do ẹ mọ̀ fàyídà. pé no mo lè bú ẹ̀sìn tó bá wù mí mi You lè don't bú have right human àti beings. you Mo ní you right don't have actually right tẹ́ bá because wo constitution ìlú tí mò ń gbé mo ní right just come every right so yeah. bóyá Alẹ́ constitution ní tẹ̀yìn right ò láti jẹ́ bú kẹ́yìn ẹ̀sìn ṣe ẹlẹ́sìn ẹlẹ́sìn kò no a ní right yẹn ní níbi right tí mò láti ń bú gbé ẹ̀sìn wọn ò ẹlẹ́sìn kí silence wọ́n wa àwa ní right yẹn Mr. Afeez ẹ jọ̀ọ́. ibi tẹ́ ń gbé nìyẹn so ní right. So mo ní right yẹn má sọ pé mi ní mo ní. Okay, mo ti gbọ́. Ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ́sìn ẹ̀yin lẹ́ ń follow ẹ̀sìn religion is an idea kì í ṣe human being ṣé mo bẹ́ẹ̀. Lọ́dọ̀ tí yín nìyẹn. Is religion Lọ́dọ̀ tí human being? òun ni religion Ṣé is an èèyàn ní religion àbí idea? mo ti gbọ́. No, ẹ dáhùn ìyẹn first. Ṣé èèyàn ní religion or idea? Mo ti Mr. gbọ́. Afeez ẹ jẹ́ clarify Lọ́dọ̀ tí kí ni ààrẹ ẹ dẹ̀ bá ní answer. fẹ́ jí láàárọ̀ mother for ẹ̀ ní Kufa. fẹ́ lórí ìgbà. Bàbá ẹ take customer tó yẹn. bá possible kí hold on jẹ́ ní sùúrù kẹ́sìn yẹn kó gbìjà rẹ̀ ayé ànábì ò ní dáa ayé àlànà ò ní dáa ò ní dáa fún wọn. Is that okay? Do I make myself clear? Aláwọ̀ lè ṣe nǹkan kan náà wọ́n mọ̀ torí àwọn tó lè ṣe ń jà fún. Aláwọ̀ lágbára tó mi káyé ẹ̀ bá Olódo ni ọ̀pọ̀ ara olódo ni. Nígbà tẹ́ ń gbẹ́sẹ̀ lẹ́sìn ní sí bàbá tó bí ẹ lórí kò ṣe ẹ wá yẹn sọ́yẹ̀ kí ẹ máa bu olódo ni tó yà pé ẹ̀jẹ̀ olódo ẹ̀ lè máa gbẹ́sẹ̀ lẹ́sìn kí lànà bíbí ẹgbà yẹn ẹ̀sìn wo for the past 1,400 years idiot ni tó tó ń ti bá wá sọ̀rọ̀ tó ti wá sáyé. Àní mò ń yẹ̀ wò lọ́pọ̀lọ́ òun gan ni ẹ́ mo ń bá wọn ìyá ẹ̀ ló máa gbé ẹ̀sìn ìyá ẹ̀ máa gbé ẹ̀sìn ìyá ẹ̀ kó lọ sí ẹ̀ kó kó ṣì dànù mi mo yọ ẹ̀ dànù can you imagine ṣáà bí mo yàrá jẹ́ mo bú yẹ mo wú abẹ́ ẹ̀ ni oníwò ẹranko ò ní ṣoríire ìyá á sí ẹwà sáwọn tó bí ni pẹ̀lẹ́ mi abẹ́ ṣí rí ẹ̀yìn máa jí ìsàlẹ̀ màtẹ́ ń bá sọ̀rọ̀ ó ní kí n má bàa nà bí mi ò ní má bú Jésù ní má bú ogun náà why do you talk to me that way àwọn tẹ́nìkan òbí gbogbo àwọn tánà bí ìsìn tọ́jú gan ìwó ló dánú yín olùṣí ọmọ àlè tẹ́nìkan òbí ìwọ ni ló jẹ́ èèyàn oníbàárà dìde tó bá wù ẹ́ ànábì mi ì mọ̀ rí o ẹ jẹ́ kó dájọ́ fún mi náà ànábì ò lè dájọ́ fún mi tó bá bí ìyá ànábì dà kó bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ fúnra mi ẹni tí ò ní túmọ̀ láyé ẹ̀. ẹ káàbọ̀. mo kí bàbá wa ms náà wá bí jos mo mẹ́ paul kufa bàbá mo kí gbogbo ilé bàbá kan bí ọlọ́ba comment section mo kí gbogbo wa gbogbo ẹ̀yin tí ẹ kí wa fún birthday tẹ́ ẹ celebrate gbogbo yín la kí yàrá bí jos especially mo kí gan ẹ̀sùn gan ni àsopọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀ ṣe so gbogbo ilé comment section gbogbo yín ni mo kí o ẹ ṣé o mo mọ̀ lórí o ẹ ṣeun gan. Happy birthday. So now, yes, my Juma. Àwọn náà kúkú lè kí ni pé happy birthday náà àbí? Ètò láyé. Nas, ẹ ṣe ẹjọ Mr. Nas. Naam. Ìtajà sáré lo 2 minutes. Mo ń gbọ́ yín. Ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí? Ẹ sáré lo 2 minutes ṣe so ká lè padà sọ́dọ̀ Mr. Nas ẹ mọ̀ pọ̀rọ̀ tí wọ́n máa ń pẹ́. Bàbá Kara Ogun mo kí ń sá o. Ètò láyé sí ìlẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ dé ẹ kalẹ̀. Yes ma gbóhùn sókè mà lẹ́bàá sọ. Mo lẹ kalẹ̀ ẹ kalẹ̀ ètò láyé. Ẹ kalẹ̀ o ẹ kalẹ̀. Ṣé ìlẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ dé nǹkan bẹ́ẹ̀ dé mi gan? Ẹ má bínú kéèkì ti tàn. Àwọn ìyá wa bí ti há kéèkì tán. Ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. ẹ wá gbà kéèkì ní mọ́ṣáláṣí ajípátá pupa. Èmi kẹ ọ̀hún níjà. Ó yà ìyàwó Mo kí ẹni tó gbogbo sọ. lé o, mo kí MSBABA, àkàrà ògùn. Mo kí gbogbo iléeṣẹ́ amúkan ní kínkín náà ni. Mo kí ètò láyé náà. Mr. Nas
Now, now, mo ń gbọ́ yín. ṣé èèyàn lè gọ sẹ́yìn abẹ́rẹ́ ni? Mi mọ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ sọ sá. ṣé èèyàn lè sá pamọ́ sẹ́yìn abẹ́rẹ́? Rárá. Ǹjẹ́ ṣé nǹkan tí Ọlọ́run Olódùmarè ò bá bò ṣẹ̀dá kan lè bò ni? Rárá o, kò sẹ́dá kan tó lè bò. Níjọ́ tí àṣírí Islam ti ń bò tẹ́nìkan ò challenge ẹ̀ tí gbogbo ẹ lọ nírọ̀rùn, ǹjẹ́ ọwọ́ ta ló wà ní gbogbo ìgbà yẹn talent tó ń control Islam gbà? Allah. Lẹ́ni tí kálukú tún wá dìde náà tí wọ́n ń challenge ẹ̀ tí kálukú fẹ́ mọ tó wà ń bẹ̀ tán dẹ̀ ń kà á tí kálukú ń gbé jáde táwọn kan ń deny tí gbogbo ẹ̀ ṣáà ń lọ ní gbogbo ayé, tó ṣe pé ìlú tó ṣe pé ó ti jẹ́ ìlú Islam, orílẹ̀-èdè tó ti jẹ́ orílẹ̀-èdè Islam, tọ́kàn Islam gan ti balẹ̀ pàwọn làwọn ní tó wá padà wá di pé wọ́n wá ń pàtàn fún wọn, wọ́n dẹ̀ ń ti Islam páwọn ò fẹ́ mọ́. Ta lẹ́ni tó rẹ̀ tẹ́ ẹ̀rọ kó control Islam nìsín? Èṣù. Reason tí mo fi sọ pé èṣù ni pé èṣù ti ń yá àwọn yẹn lò. Ẹni sùúrù. Nítorí pé mo ẹ jẹ́ ń sọ̀rọ̀ díẹ̀. Ẹni sùúrù náà. Mo gbọ́ yín. Sátán lẹ fẹ́ sọ àbí? Mi gbọ́. Sátán lẹ fẹ́ sọ àbí? Sátán ló ti yá àwọn yẹn lò láti máa ṣe kí nítorí pé ẹni sùúrù. Sátánì ló ń control Islam báyìí. Sátán ló ti yá àwọn èèyàn lò láti bà Islam jẹ́. Torí Ọlọ́run ti sọ fún wa nínú Kùránì náà. Ok, ẹni sùúrù. Ṣé ó ní táìmù tí Sátánì máa ń ṣiṣẹ́ ni? Kò sígbà tí Sátánì ò kí ń ṣiṣẹ́. All right. A jẹ́ pé Sátánì ní ànábì náà ni àbí? Rárá o, ṣe mọ̀ pé ànábì sọ pé Islam. Kí ló ẹni sùúrù? Ǹjẹ́ mọ̀ pé ànábì gbà wípé Islam máa tán lórí ilẹ̀? Nǹkan tí mo fẹ́ sọ fún yín náà nìyẹn pé ànábì sọ pé Islam wọlé wá bí àjòjì, ó sì máa fi orí ilẹ̀, ó sì máa fi ó máa lọ ní àjòjì náà, that he came with strange and it will go with strange. So ànábì náà ti sọ fún wa tẹ́lẹ̀ náà. Ok, mo ń bọ̀. Ṣé táìmù tá ànábì sọ̀rọ̀ yẹn Sátánì kó sínú Muhammad ni àbí Muhammad ni Sátánì? Because kò yẹ kí tó bá fi lè jẹ́ pé àwọn èèyàn tó dìde sáyé nìsín wọ́n fẹ́ tí Islam ṣubú ni, wọ́n fẹ́ tí Islam jáde. Muhammad náà ló dẹ̀ ti sọ pé tó bá yá bí Islam ṣe jáde náà ni ó wọlé. Ṣé kágbà wípé Sátánì ló sọ̀rọ̀ yẹn ni àbí Muhammad náà ni Sátánì? Divine inspiration náà ni ànábì ló sọ. All right. Tó bá ẹni sùúrù tó bá wá rí bẹ́ẹ̀ yẹn, ṣé wá ń sọ pé ọ̀rọ̀ tá ànábì sọ ó máa ṣẹlẹ̀, ṣé ilẹ̀ yín wá fẹ́ gáìdì ọ̀rọ̀ yẹn kọ́rọ̀ Muhammad má bàa ṣẹ ni àbí kílẹ̀ ń try láti ṣe? A máa try náà nítorí kò sígbà tí nǹkan fẹ́ bàjẹ́ tí àwọn tó bàjẹ́ tán. Nígbà tí Muhammad sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé gbogbo ń tẹ̀ ń ṣe káàkiri láti lè má jẹ́ kí ọ̀rọ̀ Muhammad ó ṣẹ ni àbí kílẹ̀ ń try láti ṣe? Misunderstanding tó wà bẹ́ẹ̀ ni la fẹ́ correct. All right. Àwọn correction wo wá lẹ wá ní tẹ́ wá mú wálé ni? There's many correction bí n tí mummy of Kufa ṣe gbé wá ń sìn kí mo tó drop mi nípa pé marriage into extended family is allowed. Yes, it's allowed, but it's not compulsory. Tó bá báyìí. Ẹjọ́ ẹni sùúrù. Ǹjẹ́ mọ̀ wípé títí dàárọ̀ ìdè ní eléyìí tá a wà yìí nínú àṣà àwọn kan wọ́n sì ń fẹ́ paternity àǹtí wọn àbí kí náà ń gbé náà wọ́n sì ń fẹ́ cousin wọn. Yes, now of course. All right. Ẹni sùúrù. Ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo fẹ́ kẹjọ́ kọ́ mú nínú ọ̀rọ̀ yẹn ni pé orí ibú ni òfò àtàdánù ní kẹ́ ẹ máa kọ ìṣe àná lẹ̀ dọmọ òní ẹ̀mí ò tí kẹ́ lè gbọ́ mi. Okay. Ìṣe àná, ìhùwàsí àná kẹ́ ẹ wá kọ́ lẹ̀ dọmọ tòní
kò sí ní tẹ́ fẹ́ fi ṣe kọjá fẹ́ bayé jẹ́ ẹ fẹ́ bayé àwọn ọmọ yẹn jẹ́ torí pé àwọn ìran kan fẹ́ fi ìran tiwọn wọ́n fẹ́ fi kó ìran míì lẹ́rú wọ́n wá bayé ara tiwọn gangan jẹ́ lọ́nà wo tó bá jẹ́ pé wọn ò fi kó yàn lẹ́rú tí wọn ò fi dàyàn láàmú ó ṣeé ṣe kán má kọ ìwé kankan lẹ̀ àbí kán má kọ ìṣe àná kankan lẹ̀ kó máa jẹ́ ìtàn èyí tó bá dẹ̀ jẹ́ ọ́rà tí ìṣe ń táwọn ọmọ ń kà àbí tí wọ́n fi sínú òfin oyè irú ọmọ yẹn ó ṣeé ṣe kó má rí irú àbí kó tiẹ̀ má tẹ̀lé now ó ti wá against moral of today now ó ti ta ko ayé tòní ó ti ta ko ṣẹ̀mí tòní kíní yẹn dẹ̀ ti wà lófin lánàá báwo lẹ ṣe fẹ́ ṣe pẹ̀lú bó ṣe fi ta ko ìgbésí ayé tòní Mr. Nas. a nílò ni a nílò ni ìlú tó bá jẹ́ pé wọ́n affect òfin tó bá jẹ́ pé ẹ nílò a nílò bí ilẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. kí ló dé tẹ́ ẹ nílò. tó bá ti bá wa lára mu tó jẹ́ nínú àṣà wa kò bá wa lára mu kò there is no sin kò sí. kí ló fà á tí ẹni sùúrù à ń pe there are some things tó yẹ kí ẹ mọ̀ gbogbo tẹ́ ẹ bá ti gbé ní symbol sínú àṣà àti ìṣe tó ti jẹ́ frontier thing tó jẹ́ symbol gbogbo ọmọ tó bá wà nínú àṣà àti ìṣe yẹn tẹ́ ẹ gbé àṣà àti ìṣe yẹn lé lórí gbogbo ọmọ yẹn náà máa wo kíní yẹn láríkọ́ṣe Muhammad ní symbol Islam Kùránì gan tún wá make it clear wípé Muhammad yìí o oye òun lẹ lè tẹ̀lé ìwà rẹ̀ lẹ lè wù bó ṣe lò gbésí ayé lẹ ṣe lè lò tẹ́ fi rí ọ̀nà Allah. Now there are some people tó ṣe pé látara ọ̀rọ̀ yẹn lásán gbogbo ìwà tí Muhammad wù ni ó mọ̀ wá kiri láti wù. Now wọ́n ní Muhammad fọmọ ọdún 6 kò sí tó fẹ́ mọ̀ dédé kó ti rí nínú Kùránì pé Muhammad lẹ lè kọ́ṣe tẹ́ fi ṣoríire yẹn ó fẹ́ lọ fọmọ ọdún 6 ni. Wọ́n sọ pé Muhammad fẹ́ cousin ẹ̀ kò sí tó fẹ́ mọ̀ kọjá pé kí ni o ní tí Muhammad ṣe yẹn ló fẹ́ ṣe torí pé wọ́n mú ọmọ kan nínú ọdún kan ọmọ yẹn kẹ́kọ̀ọ́ ní ilẹ̀ Haúsá ó wá di olórí olè mo ti kà tán eré ó ti pẹ́ díẹ̀ báyìí bóyá kinní kan Muhammad ló kinní kan lórúkọ ẹ̀ ó wá di olórí olè gidi ni o wọ́n wá mú un ní Ọ̀fà nígbà tó ń ṣe interview fún ó ní nínú nǹkan tó ń kà ni pé àwọn mùsùlùmí nípìnlẹ̀ tànàbí jó lórí ni pé gbogbo ẹni tí ì bá ṣe mùsùlùmí ó lè gba ẹrù tiẹ̀ kẹ́yìn fi ṣẹ̀mí ó lè gba nǹkan lọ́wọ́ ẹni tí kì í ṣe mùsùlùmí tó bá ní ọlá ó lè gbọ́ ọlá lọ́wọ́ rẹ̀ tó bá ní owó ó lè gbówó lọ́wọ́ rẹ̀ owó tó gbà lọ́wọ́ rẹ̀ yẹn owó Allah ni òun kọ́ ló lówó yẹn ó yẹ báyẹn bí ó dẹ̀ ṣe kí n ṣe mùsùlùmí yẹn kò wà entitled sówó yẹn so ẹ free láti gbà á lọ́wọ́ ẹ̀ òun ni òwe wèrè tí arákùnrin oníbẹ̀lẹ́nu panijó ní ó ní Allah ló nílẹ̀ wípé gbogbo lẹ̀kílẹ̀ Allah ló ní Allah dẹ̀ kírètì ilẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣe tàlá ni ṣẹ́rí kó dọ́tí tọ̀hún now wọ́n ti wá mọ̀ wípé gbogbo ẹni tí kò bá ti ṣe tàlá gbogbo property tó bá ní mùsùlùmí tó ṣe tàlá gbọ́dọ̀ lè gbà á lọ́wọ́ ẹ̀ bóyá tipátipá àbẹ́ni ha o torí pé kò wà entitled sí oyè now ọmọ yẹn olè ńlá ni o wọ́n wá pa ọmọ yẹn oyè ǹjẹ́ mọ̀ wípé bó ṣe di olè yẹn oyè wọ́n dẹ̀bi léèrè pé níjọ́ tó ti ń jalè yẹn ìjó lọ ja ẹni tó jẹ́ mùsùlùmí ló lè rí onírárá o rárá pé kódà tá a bá gbéṣẹ́ wá bá òun tóun bá ti rí i pé mùsùlùmí ni òun ṣe ilé ẹni tí ì ṣe mùsùlùmí làwọn máa ń lọ ṣẹ́rí pé ó lo Kùránì dáadáa ó ṣe dáadáa gan. now mo ń bọ̀ ó dà ẹ̀yin fúnra ara yín bẹ́ẹ̀ ṣe wà iṣó wà nínú Kùránì wípé ànábì làríkọ̀ṣe lẹ́lẹ̀ kọ́ṣe tínú aláàfin máa dùn bẹ́ẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ànábì fọmọ ọdún 6 àbí òfẹ́.
kò ń ṣe dandan káwọn náà ṣe. ẹ má ẹni sùúrù à wọ́n ní kẹ́ ẹ ṣe mọ̀ kí náà ń pè ní àríkọ́ṣe. kò ń ṣe gbogbo àríkọ́ṣe ànábì tó jẹ́ dandan ká ṣe. kí náà ń pè láríkọ́ṣe. gbogbo nǹkan àríkọ́ṣe ni pé kí ẹ máa ṣe nǹkan tí yẹn ti ṣe rí. nǹkan tẹ́nìkan ṣe àbí bẹ́ẹ̀ kọ́ role model àbí ẹni tó fẹ́ jọ ẹni tó fẹ́ wùwá ẹ̀ oye now ẹni tó wá jẹ́ role model rẹ ṣé ó ṣẹ̀ tún máa wo èwo lórí ibú ìwà tó wù àti èwo lórí ire ìwà tó wù gbogbo ẹni tó bá ti rí àṣìṣe ẹ̀ láyé tó ṣe pé òun rí ẹni yẹn bíi pé aláṣìṣe ni o ò gbọ́dọ̀ mú ní role model tó bá ní ọpọlọ. mo lè purọ́ mọ́ náà. mo lè purọ́ mọ́. ok èyí tẹ́yìn wá gbọ́ ń pa rẹ̀ yẹn tẹ́yìn fi rò pé ẹ lè kọ́ṣe rẹ̀ yẹn ta ló wá sọ fún yín pòdodo nìyẹn. nítorí pé ó bá ara mi mu ó bá culture mi mu àti èmi mu. mo ń bọ̀ ẹni sùúrù nísìnyí ṣé ó bá gbèsè ayé ẹ̀dá mu kó lówó lọ́wọ́. yes now generally now. ẹni sùúrù tó bá ìgbésí ayé ẹ̀dá mu kó lówó lọ́wọ́ náà ṣé bẹ́ẹ̀ bá gbọ́ pé èèyàn kan lówó lọ́wọ́ ṣe mọ̀ pé normal thing ni nínú tó bá gbèsè ayé ẹ̀dá mu ni kó lówó àbí. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ kó jalè kó tó rówó yẹn ní nǹkan. wrong thing ó wrong. ó ṣe kí. ó wrong. ṣèbí kówó ṣáà ti wà lọ́wọ́ ẹ̀dá nítorí tó bọ́pọlọ mu ni kó lówó. bẹ́ẹ̀ni but not in a wrong way. ẹni sùúrù bàbá mi Mr. Nas. mo gbọ́ yín. ṣé rí tẹ́ ẹ̀ bá lo ọpọlọ tẹ́ ẹ̀ ní ọpọlọ kọjá kí ni Kùránì sọ lọ Ọlọ́run bá ń gbọ́ ẹ̀ sì mọ ẹ̀ríkánéètì lẹ́ẹ̀mẹ́wàá ẹ̀ dẹ̀ sì mọ bẹ nínú òṣì àti ìyà ṣé ẹ mọ tán pé òṣì ò túmọ̀ owó èèyàn lè lówó lọ́wọ́ tí ó dẹ̀ jẹ́ olòṣì Ọlọ́run èèyàn lè máa rí jẹ tí ó tún máa fún yàn tó dẹ̀ jẹ́ pé olòṣì ni oye kí là ń pè ní òṣì olòṣì tó ga jù láyé lẹni tí ò ní ọpọlọ tí ò lè dánú rò ó dà ìwà wo ló wà lára Muhammad tẹ́yìn torí ẹ̀kọ́ ṣe rẹ̀ tí ò sí lára ẹni tí kì í ṣe mùsùlùmí ẹ fún mi lẹ́yọ̀ kan. ìwà wo ló sọ kí ni repeat ara yín. ìwà wo ló wà lára Muhammad tẹ́yìn torí ẹ̀kọ́ ṣe ẹ̀ oyè tẹ́bí wo pé òun lẹ lè kọ́ ṣe tí ò wá síwà yẹn lára ẹni tí kì í ṣe mùsùlùmí ṣe mọ̀ pé ẹni tó bá jẹ́ mùsùlùmí wọn lára Muhammad ló ti kọ́ ẹ fún mi níwà kan nínú ayé tí ò wá sí lára ẹni tí kì í ṣe mùsùlùmí tó yẹ pé ara Muhammad nìkan ló wà tẹ́ ẹ fi wò ó pé òun lẹ lè rí láre kọ́ ṣe tẹ́ ẹ lè kọ́ ṣe tẹ́ ẹ lè tẹ̀lé. ìwà tó wà lára ànábì tí kò sí lára ẹni tí ò ń ṣe mùsùlùmí. Okay, let me just say ànábì jẹ́ ẹni tí ó ní sùúrù gan tó ṣe ní kindness oníwà kindness ó sì jẹ́ ẹni tó ní sùúrù. ẹ sọ Yorùbá kindness yẹn. kindness pé ìwà pẹ̀lẹ́ oníwà pẹ̀lẹ́ àti ó tún ní ìwà pé kí ẹ máa ṣàánú èèyàn. ó ní sùúrù ó níwà pẹ̀lẹ́. ó tún ní ìwà pé kó máa ṣàánú èèyàn. You understand? kó máa ṣàánú èèyàn. Exactly. Gbogbo pé Mr. Nas. No now ṣé ẹ sọ pé ẹni sùúrù. mo ń gbọ́ yín. Mr. Nas. mo ń gbọ́ yín. kò sí wà tí kò sí lára ẹni bọ́ọ̀dù rẹ̀. ẹ máa gbọ́ tí mo bá ń sọ̀rọ̀ ó kàn máa dàbí pé mò ń yọ̀ yín ni mi wá fẹ́ yọ̀ yín torí pé ọ̀rọ̀ tó wá sí mi lọ́kàn tí mo bá sọ oye Ọlọ́run Olódùmarè gan lè wò pé ìmọ́lẹ̀ ìmọ̀ tó lọ́pọlọ àti gbogbo àwọn tó nìyẹn ṣẹjọ́ yín ni nígbà tí mo béèrè very simple question gbogbo wa tẹ́ kakalẹ̀ yìí ẹni tí kì í ṣe mùsùlùmí ò ní. nǹkan tí mo fẹ́ explain fún yín pé àwọn ìwà. ìbéèrè tí mo béèrè ni pé ìbéèrè ẹni sùn gbogbo wa tẹ́ kakalẹ̀ yìí sùúrù ìwà pẹ̀lẹ́ àti ká ṣàánú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹni sùúrù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ná sí ẹni tí kì í ṣe mùsùlùmí kankan nínú ayé òní. wọ́n ní.
kí wàá ní Muhammad fi special tó fi special yẹn gẹ́gẹ́ ni mo ní ìdí. ó wá jẹ́ kí ní ẹ̀rin ilẹ̀ dáadáa fún àwọn èèyàn tí kò mọ àǹfààní rẹ̀. ó jẹ́ kí ní rinlẹ̀. ó wá jẹ́ kí ní ẹ̀rin ilẹ̀ tó àwọn èèyàn mọ nǹkan tí ó ń jẹ́ kí ẹ máa ṣàánú, kí ẹ máa níwà pẹ̀lẹ́, kí ẹ máa ní sùúrù. gbogbo ayé ò mọ tí ń jẹ́ kí ì máa ṣàánú, ìwà pẹ̀lẹ́, kéèyàn ó máa ní sùúrù kí Muhammad tó dé. ó ti wà but àwọn èèyàn ti kọ́ sí dáadáa. ẹ sọ̀rọ̀ kan sìn ẹni gbogbo ayé ò mọ kéèyàn ó máa ní sùúrù, ìwà pẹ̀lẹ́ àti àánú kí Muhammad tó dé. ara mi sọ pé gbogbo ayé o, bóyá mo ṣe sọ ni, bóyá mi sọ pé gbogbo ayé, mo sọ pé ìwà pẹ̀lẹ́. kí ló wá ṣẹlẹ̀ gangan? nǹkan tí mo sọ pé ìwà yẹn tí mo kà, ìwà mẹ́ta tí Ànábì nìyẹn, ó jẹ́ ìwà tó pé ó wá jẹ́ kó rinlẹ̀ mọ́ àwọn èèyàn lára fún àwọn ẹni tí ò máa àǹfààní rẹ̀, especially fún àwọn tí lára bá wà. ogun mélòó là Ànábì jà? ogun tó jà pọ̀ díẹ̀ náà gbọ́mi lé. bí ká sọ pé bí 80 something àbí. mo count actually, ó lè wọ̀ ó sì lè má wọ̀, but ẹ̀yin lè mọ tó pé ẹjọ́ ẹ má bínú ẹ mọ̀ tán jù mí lọ. ẹjọ́ ẹni tó jà ogun tó ju ọjọ́ orí rẹ̀ lọ, ọdún mélòó là Ànábì lò láyé? 63 as we said in the hadith. Ànábì lò 63 years. ó wá jagun 80 something. ẹjọ́ ẹ má bínú o, sùúrù wo lèèyàn lè ní tí sùúrù yóò wà lágbára títí tí ó kàn sùúrù yóò kàn báyàn lójú ogun yóò kàn máa dání. ṣé ẹ mọ̀ pé sùúrù. ìbéèrè tí mo béèrè báwo lèèyàn ṣe lè ní sùúrù, irú sùúrù wo kí ni kọ́lọ̀ sùúrù téèyàn máa ní tó ju ti gbogbo ayé ní sùúrù, irú sùúrù wo ló lè ju ti gbogbo ayé lọ tẹ́nìkan lè ní tó ṣe pé yóò kẹ̀dẹ̀ bá rẹ̀ lójú ogun yóò dẹ̀ kàn máa jagun ní ẹ̀kọ́ fún mi lẹ́gbàmpù kan. sùúrù ò sọ pé kí yẹn gọ̀ náà, sùúrù ṣíṣe kò sọ pé kí yẹn gọ̀, èyí pé mo ní sùúrù wá. ẹni sùúrù àwọn èèyàn wà, àwọn kan wà nínú ayé ní ìsìn báyìí tó ṣe pé wọ́n ti ju ọjọ́ orí Muhammad lọ, wọ́n ti wọ 70 something, wọn ò dẹ̀ lójú ogun lọ jagun kankan. now Muhammad tó wá jẹ́ni tó ní sùúrù jù láyé, tó níwà pẹ̀lẹ́ jù láyé, tó tún já láàánú jù láyé, ó wá kú ní 53 years, ó jẹ́ jagun 83. oye ntẹ́mi wá ń bí yín ni pé sùúrù èwo ni Muhammad ló lè ní débi pé yóò kẹ̀dẹ̀ máa bá rẹ̀ lójú ogun, kódà kó já ogun ẹyọ kọ̀ọ̀kan lọ́dún kò ní tó 83. oye Muhammad nìkan wá jagun tó ń ti sùúrù rẹ̀ tójú ti gbogbo ayé lọ àti wà pẹ̀lẹ́ ẹ̀ tójú ti gbogbo ayé lọ. oye now irú sùúrù wo wá ní, irú style sùúrù wo ló tún máa mú yàn jagun bíi 83. ogun 83 tí mo jẹ́ ká mọ̀ nínú hadith pé ó jà, tẹ́ bá rí àwọn ogun yẹn kò ń ṣe àwọn ogun tó intend láti pààyàn without any reason. ẹgbẹ́ ibi tó ti máa ń lọ tó máa ń dèlù lálẹ́ tí wọ́n ṣe ṣiṣẹ́ láàárọ̀ yẹn. tó ti máa ń ṣe. onísùúrù mo ti ẹ̀gbẹ́ wá bí táwọn Ànábì ti yọjú àwọn tó lọ mímík yẹn. Mr. Nas kò bá wa kalẹ̀. Gbọ́ yín kí lẹ sọ. kàdísì ẹ ganu. ẹ jọ̀ọ́ ṣe lè jẹ́ kó black bó ṣe white yẹn mi rí dáadáa, kẹ́ lè jẹ́ kí background yẹn black. òbí bí màá ṣe ṣe yẹn o. mọ́mí ọ̀kúfà ṣe lẹ́ẹ̀kan náà àgbà tí mo pé àyà kúrà nǹkan jáde mo wá jẹ́ kó black. Different website. It's a different website. You can't do it on this website. bó ṣe white yẹn ó look tiny. Oh God. Young boy ni yìí. Young boy ni but phone mi kò bright screen guide yẹn ló look so dull, but ẹ bá make it black ó máa jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ ṣe pé black and white. ẹ bá a manager mi ò lè ta ọ̀dọ̀ mi ń pariwo ẹ̀ rí pé mò ń mute wọn. ẹ lè bá mi kà lókè ẹ jẹ́ n try. The climate of Medina did not. ẹ pé hadith number yẹn. Hadith Sunnah Sahih Buhari 56 kí mo kọ síbi kan sí 5686 ni 5686 anyway tí n bá ṣe mistake máa correct mi torí pé kí ni ò clear bí mo ṣe sọ fún yín àfi tẹ́ bá kà fún mi kò sí problem. Narrated Anas
The climate of Medina did not suit some people so the prophet ordered them to follow his shepherd, i.e. his camel, and drink their milk and urine as medicine. So they followed the shepherd, that is the camel, and drink the milk and urine till their bodies became healthy. Then they killed the shepherd and drove away the camel. Okay, they killed the shepherd and drove away the camel. When the news reached the Prophet sallallahu alaihi wasallam, he sent some people in their pursuit. Okay, he sent some people in their pursuit. When they were brought, he caught their. Understand. When the news reached the Prophet, he sent some people in their pursuit. When they were brought, he cut their hands and feet, and their eyes were branded with heel pieces of iron. Okay, so from the understanding of this hadith, Anobi furnished some little advice to actually follow, but unfortunately they follow it wrongly, and Anobi should justice for. Am I correct from this hadith that you just brought up? Am I correct from what I read, from my understanding? Anobi for any order to my ànfààní fún, but unfortunately àwọn people yẹn tí Anobi fún order tí mo so lójú tí justice lànà bí ṣe àbí. The thing is, mo sọ wípé kó lọ ṣe nǹkan kó lè jẹ àǹfààní ẹni yìí, ó wá jẹ àǹfààní ẹ̀ tán, ó wá lọ pa. Justice for justice now. Okay, mo ń bọ̀ ẹjẹ́ ń gbélé wa ẹjẹ́ àwò justice today. Yeah, justice for justice ni. mi ò mọ reason àwọn èèyàn message mi gan pé àwọn rí pé mo wà online but wọn ò ráyè wọlé. Mi ò mọ reason tó yẹ ṣe bẹ́ẹ̀. Bí a network ni. Àwọn èèyàn power tap, ẹ bá wa power tap. Mi rí nǹkan gbé wá kan power sí tapping into something nǹkan kan bí a tó bá dọ̀rọ̀ ajá bí a máa update TikTok yìí. Okay, possible. Mi rí nǹkan gbé wá o. Mi rí pick. Mo fẹ́ pick ibi tí Anobi ti máa lọ ń bá wọn jà. Tó bá ti kírun yẹn, tó máa lọ ń pa wọ́n. Ọmọ ọ̀kan kò fàṣẹ lè sáré bá àgbo aṣọ yí àdìparí 610. Mi mọ̀ wá àti fún mi ò gbé. Ọmọ ọ̀kan kò fa àṣẹ wa ń bẹ̀. Mommy of Kufar ti sùn. Ẹ̀yin náà lè máa bẹ́ẹ̀ ṣe máa gbé wá ẹ̀ try rẹ̀. No, mo fẹ́ gbé wá. Okay. Mi sí big screen ṣìgìdì aláìyẹn kò jẹ́ kí n click orúkọ mi. Narrated by Anas bin Malik. Okay. Whenever the Prophet went out with us to fight in Allah's cause against any nation, he would never allow us to attack until the morning, and he would wait and see. If he heard the adhan, which is the call to prayer, he would postpone the attack. But if he did not hear the adhan, he would attack them. Anas said, we reached Khyber at night, and in the morning, when we did not hear the adhan for the prayer, he, the Prophet, rode, and I rode behind Abitala, and my foot was touching that of the Prophet. The inhabitants of Khyber came out with a basket and spades, and when they saw the Prophet, they shouted, Muhammad, by Allah, Muhammad and his army. When Allah's messenger saw them, he said, Allahu Akbar, Allahu Akbar. Khyber is ruined. Whenever we approach a hostile nation to fight, then evil will be the mourning of those who have been warned. So, obvious, tó bá ti gbọ́ àdán kò ní attacking wọn. But ẹ tí kò bá gbọ́, ó máa attacking. Okay. That's not a very nice man. Okay.
So what this hadith is emphasizing ni pé nítorí pé mo kírun ní nation yẹn ni ló fi pa gbogbo wọn, right? Hello? Ṣé ń gbọ́ mi? Hello? Hello? Ṣé ń gbọ́ mi ṣá? Hello? À ń gbọ́ yín, bàbá àti láyé ṣe wà ń bẹ̀. So à ń gbọ́ yín ẹni tó bẹ́ẹ̀. so hadith nǹkan tẹ̀ ń sọ ni pé nítorí pé mo rí pé mo kírun ló fi lọ pa nation yẹn. Ṣé nǹkan tí yẹn sọ tí hadith sọ ni in short understanding, right? Ṣé bẹ́ẹ̀ gbọ́ ẹ̀dẹ̀ gbọ́ ìbò? So now this hadith now ṣé ń gbọ́ mi, this hadith now ó tako àyà Kùránì kan nìyẹn. Nítorí pé Allah ló sọ àyà kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam pé no compulsion in religion. So why would Ànábì tó bá mi tí mo bá mo ti sọ àyà yẹn kalẹ̀ before this hadith or something no, but for this hadith to come answer ó ti tako ọ̀rọ̀ Allah tó sàn sí Ànábì yẹn pé má force anybody wọnú kíní kan, má force anybody wọnú religion. Lakum dinukum waliya din. What Allah actually tell him to do is Ilé ìtẹ́ ẹ̀ sọ tẹnu yín gbìyànjú ṣé mọ̀ dí táyà yẹn fi jáde tó fi sọ̀kalẹ̀. ìwọ bẹ ṣe no compulsion in a religion. Làkúndé lẹ̀kọ́ jáde ní táàmù Badri ìgbà tí ìjà Badri fẹ́ ṣẹlẹ̀. Ìgbà tí nǹkan tí mi béèrè lọ iṣẹ́ yìí mọ̀ jáde. Kẹ́sìn tí yín kó ṣe tèmi, kẹ́sìn tèmi kó ṣe tèmi. Ó bẹ̀rẹ̀ láti beginning of prophethood Ànábì. My question iṣẹ́ yìí mọ̀ ìdí tó fi jábọ́. No, sọ pé ìgbà wo ló bẹ̀rẹ̀. báyà lè explain more for me. But nǹkan tí mo fi understand pé ó jábọ́ ni pé kí kálukú lè dẹ̀ wọ́n ti kú. MS ṣe bí Quran báwo ni MS ṣe ṣèrántí ẹgbẹ́ Quran yẹn wá mo ti gbàgbé. Torí àwọn ará Júù kan ló lọ bá Ànọ́bì wọ́n ní k'Ànọ́bì kó wá sin ṣìgìdì wọn lọ́dún kan káwọn náà wọ́n sin ṣìgìdì Allah lọ́dún méjì. Tó ní Muhammad fi sọ wípé no ẹ̀sìn tiyín kó jẹ́ tiyín ẹ̀sìn tèmi kó jẹ́ tèmi. Ṣẹ́mi ṣì wà bí ta ló. Òun náà ni sábàbù nùzúl láyà yìí nìyẹn. Quran kí ni? Suratul Kafirun. 1:1 àbí? No, Suratul Kafirun ni. Quran 109. Big Joe wọ́n ti bá yín gbé jáde ẹ máa bọ̀. Big Joe's. MS ló lọ wá ní. Wọ́n ti gbé jáde Quran 109. Gbé sábàbù nùjú ẹ̀ wá. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ Mr. Nasir. Ó ń gbọ́ yín. Ẹ jọ̀ọ́ ọmọ olúwo nìyí. Ọmọ ìlú Ìbàdàn ni mí, ọmọ Ṣakí. Ọmọ ìlú Ìbàdàn Ṣakí. Bẹ́ẹ̀ ni. Ọmọ ìlú Ìbàdàn. Ẹ ti sùúrù. Yorùbá yín yẹn kọ̀ dáńgájá tó. Yorùbá yín yẹn kọ̀. Mo ti sọ tẹ́lẹ̀ pé Fúlàní ni kò ń ṣe Yorùbá. Fúlàní àwọn Fúlàní Ọ̀yọ́ yẹn ni. Tí ẹ bá lọ sí school ní other places ni is there a crime? Oya MS mi mọ̀kan tó ṣẹlẹ̀ bóyá kẹ́ drop mi kẹ́ gbé mi padà mi rí complete. Mo rí green kìíní pì. Ṣé ọmọ Ìbàdàn ni yín àbọ̀mọ Ṣakí? Nǹkan kan náà ni Ìbàdàn Ṣakí. Ṣé Ṣakí náà maybe from Ìbàdàn náà lè lọ Ṣakí náà. Like my father is from Ṣakí, then my mother is from Ògbómọ̀ṣọ́. Tí lẹ fẹ́ fàyọ ń bẹ̀ sà. Ok. Ní tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé
tẹ́rí gbogbo àwọn tí wọ́n ń bá yín sọ̀rọ̀ láàárọ̀ látàárọ̀ mo kí gbogbo wọn mo kí àgbàdo bàbá mo kí MSBABA mo kí bàbá mo kí ètò ìlàyé àti gbogbo àwọn tó jẹ́ àwọn màmá wa. tẹ́rí ẹ káàbọ̀ ó yá Mr. Nancy ó yẹ ká kíní. ẹ má bínú mọ́ mi wọ ẹ̀dá kan jẹ́ ẹjẹ́ sáré sọ̀rọ̀ kí mi ò kí kátó máa bá ètò lọ. tẹ́rí mo rí wípé èmi kàn fẹ́ gbà yín nímọ̀ràn ni pé gbogbo àwọn fanbase tí a mú wá fún yín àtàwọn kọ́sọ̀ tá ń bí yín lè rí mi lérò pé bóyá ọ̀rẹ́ kí a máa bí wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́ fi sọ̀kọ́ mu. ṣùgbọ́n tó bá jẹ́ pé bàbá tó bí yín. ìbọn ibẹ̀ yẹn skip. ṣùgbọ́n tó bá jẹ́ pé bàbá tó bí yín. mo ní gbogbo nǹkan tí wọ́n bí yín léèrè mo ní gbogbo àwọn kọ́sọ̀ tá ń bí yín léèrè mo ní kò yẹ kí a bí yín dé gbogbo tí a ń bí yín dé yẹn tẹ́ fi sọ̀kọ́ mu pé ókè o èmi náà mo ti understand ju ẹ jẹ́ kí n lọ́ọ́ máa ronú sí o but mo wá rí wípé ó dà pé bàbá tó bí yín ẹ̀sìn Islam ni wọ́n ń ṣe. bẹ́ẹ̀ni. ṣe rí tí bàbá tó bí yín tí bàbá tí wọ́n bá ṣèkà fún wọn tí bàbá tó bí ẹ̀yin náà tó wá ṣèkà fún yín kì í ṣe dandan ní káyìn náà kí a tó ṣèkà fún ọmọ o. bẹ́ẹ̀ni. now wọ́n bí bàbá tó bí yín wọ́n bí wọn sínú ẹ̀sìn mùsùlùmí. bàbá tó bí ẹ̀yin náà ó bí ẹ̀yin náà sínú mùsùlùmí ẹ̀yin kọ̀ǹfà tara yín padà sínú ẹ̀sìn mi wò kẹ́ ẹ wá wò bóyá Allah yóò ní nǹkan kan tí ó wá sí nínú ìgbésí ayé yín pé ẹ sọ pé ẹ̀sìn ìsìláàmù pé ẹ ṣe mọ́ o pé kẹ́ ẹ wá wò bóyá Allah mo mọ̀ pé kò sí ẹ sáfara yín balẹ̀ sẹ́rí èmi tẹ́ ń bá sọ̀rọ̀ ẹ lọ wo kíní mi mo ti lọ sí mo dé Mẹ́kà mo dé Mẹ́dínà tó ti mo rí wípé gbogbo tí wọn kójọ ń bẹ pátá gbogbo àwọn kan bàbá wa ni èèyàn kan lórí ilé ayé yìí kò lè sọ fún mi pé kí n kírun ẹni tó bá advice mi pé kí n kírun yóò ṣòfò tọmọtọmọ ni tó ti yé torí pé mo tójú bọ ibi tó yẹ kí n tójú bọ̀ ibi fún ibi tí ò yẹ kí n tójú bọ̀ ní Mẹ́kà àti Mẹ́dínà mo tójú bọ̀ mo débẹ̀ mo wá rí i pé àṣé wọn wá fi ẹ̀sìn yìí lásán àṣé wọn wá fi tàn bàbá wa jẹ ni